kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire àti dé bá a ṣe máa ń dé láti iléeṣẹ́ wa ní The Juice Media níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò our culture àṣà àti ìṣe ilẹ̀ wa. ẹ mọ̀ bá wa ká lọ lórí ètò. lónìí àṣà ìgbéyàwó nílẹ̀ adúláwọ̀ wọn la fẹ́ mẹ́nu bà. ẹ bá wá nǹkan fìdílé kájọ ìrìnà ọ̀rọ̀ yìí kí wọ́n bá àkókò. kí là ń pè ní ìyàwó gan ní ilẹ̀ adúláwọ̀? ìgbéyàwó jẹ́ ìsopọ̀ láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n sì di ọ̀kan ṣoṣo. àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá òun la fẹ́ yànnà ọ̀rọ̀ lé lórí. ẹ bá wá nǹkan fìdílé ẹ mọ̀ bá wa ká lọ lórí ètò. àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ our culture. ẹ mọ́ gbàgbé láti mọ bá wa like kẹ́ máa share kẹ́ máa post ẹ kọ́mẹ́ǹtì nítorí wípé ẹ̀bùn oríṣiríṣi ló pọ̀ ńlẹ̀ ní yàgòtúrú fẹ́yìn olólùfẹ́ wa. ìgbéyàwó jẹ́ ìsopọ̀ láàrin ọkùnrin àti obìnrin láti di ọ̀kan ṣoṣo láti máa bá ara wọn gbé papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. àṣà ìgbéyàwó ṣe pàtàkì ó ṣe kókó nílẹ̀ Yorùbá. àwọn babaláwo bọ̀ wọ́n wí oríṣìí ìgbéyàwó méjì ni ó wà. àkọ́kọ́ ni ìgbéyàwó abínibí, ẹlẹ́ẹ̀kejì ni ìgbéyàwó ayé òde òní. èyí tá a fẹ́ yànnà náà rọ̀ dé lórílẹ̀‐èdè ni ìgbéyàwó abínibí. ẹ bá wá nǹkan fìdílé ẹ mọ̀ bá wa ká lọ lórí ètò. ìgbéyàwó jẹ́ ìsopọ̀ láàrin ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin láti di ọ̀kan ṣoṣo àti láti jọ máa gbé papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá ṣe kókó. àwọn baba ńlá wa bọ̀ wọ́n ní ìgbéyàwó dùn gbé ọmọ dùn kó jáde. ìgbéyàwó ṣe pàtàkì ju ọmọ bíbí lọ pàápàá ní ayé òde òní. ọ̀dọ́ tó bá tó láti ṣe ìgbéyàwó tí kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn babaláwa máa pẹ̀lú ẹni náà bẹ́ẹ̀ pé àwáyé mọ́ gbéyàwó kẹ̀kẹ́kẹ́ àtàrí bí ẹrù fìlà. oríṣiríṣi ọ̀nà la lè gbà láti fi ṣe ìgbéyàwó tó tún ní ọwọ́ tipátipá gan nínú pẹ̀lú nílẹ̀ Yorùbá. Yorùbá kì í fi ipá lówó, a kì í fi agbára bí ọmọ, ṣùgbọ́n a máa fi ipá gbé ìyàwó. ìkan nínú rẹ̀ ni ìgbéyàwó àsántè. ìgbéyàwó àsántì ó máa ń wáyé nígbà tí ọkọ ìyàwó bá fura sí àwọn òbí ọmọbìnrin náà ló ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ òun níṣu tàbí tó bá rí i pé ojú ọmọbìnrin náà kò gbé ibi kankan. irú ìfẹ́ ìgbéyàwó yìí a máa wáyé nígbà tí ọkọ ìyàwó bá lọ jí ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ gbé yálà nígbà tó bá ń lọ sóko ọ̀ tó bá ń lọ sódò. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ nínú àwọn ìgbéyàwó ta ní ilẹ̀ adúláwọ̀ ni ìgbéyàwó pàdé mi nídìíkọ̀. èyí á máa wáyé nígbà tí àwọn olólùfẹ́ méjèèjì bá nífẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n tí àwọn òbí méjèèjì ò lọ́wọ́ sí tí wọn kò fẹ́ kí wọ́n fẹ́ ara wọn. báyìí ni àwọn ọkọ àti aya yóò bá sá lọ sí ìlú mìíràn láti lọ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn láì sí ìyọ̀ǹda àwọn òbí wọn láti fẹ́ ara wọn. lẹ́yìn ọdún díẹ̀ tí wọ́n bá ti sá lọ tí wọ́n sì ti bímọ méjì bíi mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọ́n lè pinnu láti padà wá sí ìlú. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìgbéyàwó ta ní ilẹ̀ adúláwọ̀ ìgbéyàwó gbàmí-ò-rà-mí. èyí ni irúfẹ́ ìgbéyàwó tó sábà máa ń wáyé láàrin àwọn oníṣègùn tàbí babaláwo. èyí máa ń ṣẹlẹ̀ nígbà tí ara obìnrin náà kò bá yá tí àìsàn tàbí egbò ńlá kan bá kọlù ú tí wọ́n sì ti náwó nára ṣùgbọ́n tí wọn kò sì rí ojútùú àìsàn náà. tí wọ́n bá sì gbé lọ sí ọ̀dọ̀ babaláwo tàbí oníṣègùn kan tí wọ́n sì ṣe ìlérí fún oníṣègùn náà pé tí ó bá lè wo ọmọbìnrin náà sàn òun ni ọmọbìnrin náà yóò fẹ́ nígbà tí ara rẹ̀ bá yá. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìgbéyàwó ta ní ilẹ̀ Yorùbá ìgbéyàwó òrìṣà. àwọn àgbà bọ̀ wọ́n ní babaláwo ní sọ̀kò àbíkú. irúfẹ́ ìgbéyàwó yìí a máa wáyé nígbà tí wọ́n bá wo ọ̀sẹ̀jayé ọmọbìnrin tí ifá sì sọ fún wọn pé òrìṣà funfun ni ọkọ rẹ̀. àwọn òbí ọmọ yìí náà máa lọ gbé ọmọ náà fún ọlọ́bàtálá tàbí ọ̀dọ̀ babaláwo. lọ́nà kejì ẹ̀wẹ̀ tọmọbìnrin náà bá sì dàgbà tí kò dẹ̀ sì rí ọmọkùnrin kankan láti dẹnu ìfẹ́ kọ́ wọn a máa tọ̀ babaláwo lọ láti lọ yẹ̀ wò finifini. babaláwo lè sọ fún wọn pé òrìṣà ni ọkọ rẹ̀ jẹ́. àwọn ìgbésẹ̀ àṣà ìgbéyàwó abínibí tí a ní ilẹ̀ adúláwọ̀
ìfojúsọ́de alárinà, ìsíhùn tàbí ìyẹ̀hùn, ìtọrọ, ìdáná, ìpalẹ̀mọ́, ọjọ́ ìgbéyàwó, ẹsẹ̀ ìyàwó wíwẹ̀, ìbálé. Kí ni ojúṣe ìfojúsọ́de? Ìfojúsọ́de jẹ́ àsìkò tí ọmọkùnrin fojú sọ́nà láti wá ọmọge tó wù láti fi ṣaya. Kí là ń pè lálárinà gan-an? Alárinà jẹ́ bí ọ̀dọ́mọkùnrin bá ti rí ọmọge tó wù láti fẹ́, iṣẹ́ yòókù kù sọ́wọ́ alárinà. Iṣẹ́ alárinà ni láti mọ ilé tí ọlọ́mọge náà ti wá, irú àwọn òbí wo ló bí ọmọ náà, irú ìwà wo ló ń wù, àti pé ṣé ọ̀dọ́mọkùnrin náà só lè fi ru ọmọbìnrin náà láti fi ṣe aya. Ìsíhùn tàbí ìjẹ́hùn. Kí là ń pè ní ìsíhùn ọ́ ìjẹ́hùn? Ìjẹ́hùn ni nígbà tí ọmọbìnrin bá gbà láti fẹ́ ọ̀dọ́mọkùnrin náà. Ìsíhùn ni nígbà tí ọ̀dọ́mọbìnrin náà bá dá alárinà lóhùn pé òun ò nífẹ̀ẹ́ ọ̀dọ́mọkùnrin náà. Iṣẹ́ alárinà kò parí síbẹ̀ nìyẹn. Lórí ìgbéyàwó àbáláyé la wà, ẹ máa bá wa ká lọ. Ìtọrọ. Kí ni jẹ́ ìtọrọ? Ìtọrọ ni lẹ́yìn tí ọmọbìnrin náà bá ti gbà tán, ọ̀dọ́mọkùnrin yìí yóò fi tọ́ àwọn òbí rẹ̀ létí òun ti rí ọmọbìnrin tó wù òun láti fẹ́. Àwọn òbí ọmọkùnrin náà yóò lọ sí ilé ọ̀dọ́mọbìnrin náà láti lọ tọrọ ìyàwó. Àwọn ẹbí ọ̀dọ́mọbìnrin wọn yóò dájọ́ fún àwọn ẹbí ọ̀dọ́mọkùnrin láti padà wá láti wá gbọ́ èsì. Kó tó di ọjọ́ tí wọ́n dá, àwọn òbí ọ̀dọ́mọbìnrin náà yóò ti káàkiri láti ṣe ìwádìí irú ènìyàn tí ẹbí ọ̀dọ́mọkùnrin náà jẹ́. Wọn yóò sì ṣe àyẹ̀wò lọ́dọ̀ Ifá pẹ̀lú. Tí Ifá náà bá fọ ire, ibi tí yóò parí sí nìyẹn. Bí Ifá bá fọ re, ayọ̀ ni wọ́n á fi ọmọ wọn fún àwọn ẹbí náà. Lẹ́yìn ìtọrọ, ìdáná ló kù. Ẹbí àwọn ọmọ ọ̀dọ́kùnrin yìí yóò rú gbogbo ẹrù ìdáná lọ sí ilé àwọn ẹbí àfẹ́sọ́nà rẹ̀. Gbogbo àwọn ẹbí ọ̀dọ́mọkùnrin náà àti ọ̀dọ́mọbìnrin ni yóò péjú pésẹ̀ láti fi àṣẹ sí i. Àwọn èròjà ìdáná nìyí: iṣu, obì, orógbó, àádùn, àtàrẹ, ìrèké, iyọ̀, epo, oyin, ẹja ọsàn àti owó orí ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwo la ṣe ń palẹ̀mọ́ fún ìgbéyàwó gan-an? Kó tó di ọjọ́ ìgbéyàwó gan-an ni ìyàwó yóò ti máa palẹ̀ mọ́ láti lọ sí ilé ọkọ. Yóò sì máa gba ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi lọ́wọ́ àwọn ìyàwó ilé àti àwọn òbí rẹ̀. Bí yóò ṣe máa hùwà, bí yóò ṣe máa ṣe sí ní ilé ọkọ tí ó fi jẹ́ ìyàwó ọ̀sìngín. Ọjọ́ ayẹyẹ ìgbéyàwó jẹ́ ọjọ́ iyì àti ẹ̀yẹ fún ọkọ àti ìyàwó àti àwọn ẹbí wọn. Ní ìrọ̀lẹ́ ọjọ́ náà ni ìyàwó yóò kó ẹrù rẹ̀ lọ sí ilé ọkọ rẹ̀. Lẹ́yìn ìgbà tó bá múra tán, yóò lọ dágbére fáwọn òbí rẹ̀ àti àwọn ẹbí. Àkọ́kọ́ yìí ni tíyàwó yóò wá sun ẹkún ìyàwó àti láti lọ gba ire àti àdúrà látẹnu àwọn òbí àtàwọn ẹbí rẹ̀. Tó bá ti gba àdúrà àti ire tán látẹnu àwọn òbí àtàwọn ẹbí rẹ̀, tó sì máa sun ẹkún ìyàwó káàkiri, àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò sì máa tẹ̀lé bí ó bá ti ń sun ẹkún ìyàwó káàkiri. Tó bá wá di alẹ́, yóò padà sílé lẹ́yìn tó bá gba ìwúre tán. Bàbá yóò fa ìyàwó lé obìnrin tó jẹ́ àgbà nínú àwọn ọmọ ẹbí ọkọ lọ́wọ́. Káàfàtà èèwọ̀ ni nílẹ̀ adúláwọ̀. Ìyàwó ò gbọdọ̀ dé bá ọkọ rẹ̀ nílé ní alẹ́ ọjọ́ ìgbéyàwó wọn. Lẹ́yìn ìgbà tán bá ti mú ìyàwó wọlé tán ni ọkọ ìyàwó yóò tó wọlé wá. Àwọn ìyá ilé yóò bomi tútù sí ẹsẹ̀ ìyàwó tuntun. Ọkọ ìyàwó àti ìyàwó rẹ̀ yóò jọ ní ìbálòpọ̀ fún ìgbà àkọ́kọ́ ní alẹ́ ọjọ́ ìgbéyàwó wọn. Àwọn òbí ọkọ yóò ti tẹ́ aṣọ funfun sí orí ibùsùn tí ọkọ ìyàwó ti fẹ́ gba ìbálé ìyàwó rẹ̀. Iyì ńlá ni fún àwọn òbí ìyàwó tí ọkọ rẹ̀ bá bá nílé. Ó túmọ̀ sí wípé obìnrin náà kò tíì mọ ọkùnrin rí. Odidi agbè ẹmu tàbí odidi pálí ìsáná, iyán àti ọbẹ̀ tó dára ni àwọn ẹbí ọkọ ìyàwó yóò gbé lọ fún àwọn òbí ìyàwó láàárọ̀ kùtù ọjọ́ kejì láti fi dúpẹ́ lọ́wọ́ wọn wípé odidi ni wọ́n bá ọmọ wọn. Ìyàwó yóò tún gba owó ìbálé tí í ṣe ọ̀kẹ́ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ọkọ rẹ̀. Ìtìjú àti àbùkù ni fún ìyàwó tí ọkọ rẹ̀ kò bá nílé. Ìlàjì agbè ẹmu tàbí ìlàjì pálí ìsáná ni àwọn òbí ọkọ ìyàwó yóò fi ránṣẹ́ sí àwọn òbí ìyàwó tí ọkọ rẹ̀ bá bá nílé láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ wọn ti mọ ọkùnrin rí. Ọjọ́ karùn-ún tí ìyàwó wọlé ọkọ rẹ̀ ni yóò tó yọjú síta láti ṣe iṣẹ́ àkọ́kọ́ àti láti lọ kí àwọn ẹbí ọkọ rẹ̀.
ọjọ́ yìí ni yóò jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí ìyàwó náà yóò dáná oúnjẹ fún ọkọ rẹ̀. ìyàwó dáa lọ́ọ̀dẹ̀ ọkọ. níbi ìlànà forí àdàgbà ètò kalẹ̀ sí láti lè ṣe wa The Juice Media tó ń ṣagbátẹrù our culture, àṣà àti ìṣe ilẹ̀ wa. tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà bóyá ẹ fẹ́ kí iléeṣẹ́ wa ká bá yín gbé àwọn àṣà àti ìṣe lárugẹ ni ẹ kàn sí iléeṣẹ́ wa á dá yín lóhùn. ẹ máa bá wa láìkẹ́ kẹ́ máa share kẹ́ máa post ẹ̀. ọ̀pọ̀ nínú ẹ̀bùn ló pọ̀ nílẹ̀ yàtúrú fẹ́yìn olólùfẹ́ wa láti iléeṣẹ́ wa ní The Juice Media. Our culture lètò àṣà àti ìṣe ilẹ̀ wa.